àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ Law Foundation Group of Schools tí wọ́n tún jẹ́ Class of Titans eléyìí tó túmọ̀ sí àwọn ìpele onímọ̀ ohun òye ni wọ́n ti jẹ́ kó yé wọn wípé ayé ń retí ipa wọn bí wọ́n ṣe ń lọ sí ìpele mìíràn. Eléyìí wáyé nígbà tí ilé ẹ̀kọ́ náà ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde àti pínpín ẹ̀bùn ti ọdún 2025 fún àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìkíní tó fi mọ́ ilé ẹ̀kọ́ gíga ẹlẹ́ẹ̀kejì nílùú Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa bá wọn pèsè síbẹ̀ ẹgbẹ́ àtúpalẹ̀ ìwé náà síwájú sí i. Gbàgede ìgbàlejò náà kún fún orin àti ijó bí àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ Law Foundation Group of Schools ṣe yọ ayọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà lẹ́yìn tí wọ́n tò wọlé. Olórí iléèwé ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ arábìnrin Modúpẹ́ Òkúsànyà àti olórí iléèwé ilé ẹ̀kọ́ gíga ọ̀gbẹ́ni Balógun Olúwaṣeun. Nínú ọ̀rọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti àwọn alágbàtọ́ fún ìfarajìn àti ìgbárùkùtì wọn lórí ilé ẹ̀kọ́ àti àwọn ọmọ wọn. Wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga pé kí wọ́n má bẹ̀rù ìpele tí wọ́n wà níwájú wọn ṣùgbọ́n kí wọ́n dojú kọ. Àmọ̀ràn mi fún àwọn òbí ni pé kán túbọ̀ tẹ̀síwájú, kán túbọ̀ ran àwọn ọmọ wọn lọ́wọ́ dáadáa nítorí pé àwọn ọmọ yìí ní ọjọ́ ọ̀la wọn. Fún àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe, ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú àwọn olùkọ́ àti iṣẹ́ tẹ́ ẹ ṣe fún ìdàgbàsókè ilé ìwé wa, a máa mísì yín lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n a mọ̀ wípé àwọn tó wà lẹ́yìn yín àwọn náà máa tún ṣe ju bí ẹ̀yin ṣe ṣe lọ. Adarí ti ilé ẹ̀kọ́ gíga Dókítà Olúṣọjí Òkúsànyà ẹni tí kò lè fi ayọ̀ rẹ̀ pamọ́ fún ti oríire ìparí sáà náà ṣàfihàn rẹ̀ pé ilé ẹ̀kọ́ náà ti kópa nínú ìfagagbága 12 jákèjádò orílẹ̀-èdè yìí tí wọ́n sì gbégbá orókè. Mo sọ wọ́n ní Class of Titans nítorí pé ní àkókò tiwọn nǹkan tí ilé ìwé yìí gbé ṣe ohun tó ṣẹlẹ̀ nílé ìwé yìí àwọn competitions tá a lọ àwọn àṣeyọrí tá a ní nírú ẹ̀rí wọ́n jẹ́ ètò àìgan àwọn sẹ́ẹ̀tì yìí a ní ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn tó pé wọ́n mọ̀wé gan ju gbogbo àwọn sẹ́ẹ̀tì láti ní lọ. Ayẹyẹ náà kún fún oríṣiríṣi ètò láti ọwọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé náà. Àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ yòókù gbóríyìn fún àwọn tí wọ́n náwó sí àṣeyọrí wọn. Mo máa sọ pé kí wọ́n kára mọ́ṣẹ́, kí wọ́n kàwé dáadáa. Nígbà tí mo wà ní Law Foundation, mo kọ́ bí èèyàn ṣe ń ka ìwé, bí èèyàn ṣe máa lọ fún àwọn competition. Ara àwọn ètò pàtàkì níbi ayẹyẹ náà ni ìdúpẹ́ láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ lápapọ̀, pínpín àmì ẹ̀yẹ, ẹ̀bùn fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó tayọ níbi ìkọ́ wọn láti lè fi sàmì ìgbìyànjú wọn ní ẹnu ẹ̀kọ́ wọn.